òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jayé lọ òun tún ẹfẹ̀. gèrè àlèmí lọ́nlọ́n bàbá a ti dé lónìí láti ṣàwọn béèrè kan pápá nípa ọ̀rọ̀ tí ó wà nígboro tó wà níta pápá bàbá wa tí wọ́n jáláìsí láìpẹ́ Sheikh Muyideen Ajani Bello bàbá ìkànnì ìkejì náà ni ti àwọn tó lé mọ́tò wọ́n ní àṣẹ bàbá ti gba gáràjì ní sọ́tún fún yúnítì ni torí kí wọ́n ti wọ́n búra fún ẹni tí ó lọ́mọ ní Òṣogbo Òròkì ibi àsálà ẹ̀ bá wọn débẹ̀ ẹ̀ ṣe dáadáa ń bẹ̀ pẹ̀lú ìyẹn báyẹn lẹ́yìn lórí ọ̀rọ̀ ti ìsìláàmù náà àti àwọn tí wọ́n jẹ́ onítìbílẹ̀ tá a bá ní láyé èyí tó ń bára wọn fà fámi ń fà lórí ẹ̀rọ ayélujára tí àwọn ọ̀rọ̀ Fúlàní tá a bá béèrè gbogbo tó ń fà yìí àwọn tí wọ́n wò wá gan tó ń gbọ́ wa inú wọn ní dùn sí dáadáa bàbá ilé náà ni àmọ́ mú ní ọ̀kọ̀ọ̀kan ìyè ṣùgbọ́n kí a tó wọnú ètò náà ẹ dárúkọ yín lẹ́kọ̀ọ́ ká sọ̀rọ̀ nípa bàbá Muyideen. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ni Alhaj Sheikh Dr. Ahmed Ọlánrewájú Al-Fulani, olùdásílẹ̀ iléeṣẹ́ Sabilun Najat Concept tí mo dẹ̀ tún lè jọ tá ń pè ní Isabatul Khair tí mo tún lè jọ tá ń pè ní Ya Latif. Isabatul Khair nílùú Èkó, Ya Latif nílùú Ìbàdàn. Lẹ́ẹ̀kan sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ya ọ̀nà rẹ̀ ti gbọ́ látẹnu bàbá wa wọ́n ti dárúkọ wọn ìgbà tí wọ́n pé bàbá ní àsàlátù méjì ìkan Ìbàdàn ìkan lẹ́kọ̀ọ́ mọ́ bàbá jẹ́ náà ni àtilé àtọ̀hún ibẹ̀ náà ni ti bàbá ń ṣe. Bàbá ní ọjọ́ ẹtì tó kọjá yìí ọjọ́ Friday àpàdánù ọ̀kan nínú àwọn bàbá wa nínú ẹ̀sìn Islam ìyẹn Sheikh Muyideen Ajani Bello àpàdánù wọn. Àkọ́kọ́ nígbà tí ẹ gbọ́ ìròyìn ikú wọn báwo ṣe lára yín? Alhamdulillah, ní ọjọ́ Friday yẹn Thursday ni mo ti wà nílọrin. Friday torí mo ní program tí mo máa ń ṣe nílọrin every Friday ní Subi FM lálálẹ́. Ó máa ń fún mi láǹfààní láti wà nílọrin níjọ́ Thursday. Mo ti wá wà nílọrin ní Thursday. Friday láàárọ̀ tàjí náà ni wọ́n pè mí láti bẹ̀ wípé bàbá jáde láyé o. Kódà bó ṣe pè mí wọ́n ní kí n jọ ká má ti sọ fẹ́ni kankan pé bàbá ò sí láyé mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo kó nílọrin. Mi ò dúró de prógrámù mi tó rálẹ̀ ní prógrámù mi every Friday 9 PM to 10 PM Nigerian time. Mi ò dúró de prógrámù yẹn, mo ń láti máa sáré bọ̀ nìbàdàn. Bó ṣe gbé wọn kó lọ hospital tó gbé wọn wálé àwa náà ti kó nílọrin àti dìbàdàn tó bọ́ sí òjijì ó dẹ̀ bọ́ sí ṣọ́ọ̀kì lára wa púpọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá àti gẹ́gẹ́ bí ìhà tí mo kọ sí bàbá wa Sheikh Muyideen Ajani Bello. Ìbànújẹ́ ńlá ló jẹ́ fún wa lọ́jọ́ yẹn. Bàbá ẹ̀yin súnmọ́ bàbá dáadáa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀nu yẹ pé òkèèrè ni wọ́n ti mọ̀ wọ́n ẹlòmíì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí oníwàásí tó yẹ kó máa ń tako ìjọba ẹlòmíì máa ń pè wọ́n ní Awíkonko lójọ lọ́rọ̀ tọ́rọ̀ bá gbọ́ kí ni máa bọ́ lọ́rọ̀ yóò sọ gẹ́gẹ́ bí àtẹ̀kọ́ sí bàbá irú ìyàwó gan ni bàbá Sheikh Muyideen Ajani Bello. Point of correction gẹ́gẹ́ bí ìbéèrè yìí ní sẹ́ni pé bàbá máa ń tako ìjọba. Bàbá ò kí ń tako ìjọba, bàbá máa ń sọ òdodo fún ìjọba, wọ́n ń sọ òdodo fún àwọn olórí wa gẹ́gẹ́ bí wípé Ọlọ́run pè wọ́n lẹ́nu dá sọ̀rọ̀. Àwọn tí wọ́n ń ṣe wá síwájú bàbá yẹn pọ̀ ṣùgbọ́n pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ lórí kíká ṣe wá sí sínú késẹ̀tì. Bàbá Muyideen Bello ní àkọ́kọ́ táwa àkọ́kọ́ gbọ́njúmọ̀ béèyàn máa ń ṣe wá sí sínú késẹ̀tì o. Tọ́ba ní òkè ta ló kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí social media ń sìn. Bàbá Muyideen Bello là á pè torí pé késẹ̀tì tí wọ́n kọ́ ń ṣe wá sí yẹn ní gbogbo ayé àtẹ àwo ní kálukú tí ń gbọ́. Bàbá jẹ́yàn dáadáa, wọ́n jẹ́ni tí wọn kì í bẹ̀rù ẹnìkan lẹ́yìn Ọlọ́run, wọn ò dẹ̀ kí ń polówó nǹkan kan láyé lẹ́yìn Ọlọ́run. Ẹni ire ni bàbá gẹ́gẹ́ bá ṣe mọ̀ wọ́n sí. Bàbá fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà láti rí lórí ẹ̀rọ ayélujára màá kọ́ béèrè pé sí lóòótọ́ ni pé
inú ilé náà sì máa wá sí. bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ni. kìí ṣe inú ilé yàrá wọn o inú kọ́ńpáǹdì wọn ibẹ̀ náà ni wọ́n gbẹ́ sàárè sí ni wọ́n sin wọ́n sí. Torí àwọn tó róòyé àwọn tí wọ́n mọ àgbọ́yé Islam wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ àbí bàbá lọ́wọ́ kan kinní kan nù ni mo fẹ́ kẹ́ nànàna kinní. Islamically torí pé ẹ̀yin journalist téèyàn bá gbé èèyàn inú ẹni tó kọ́kọ́ yára gbé èèyàn sókè láyé ẹ̀yin journalist ni inú ẹni tó tún yára tún gbé èèyàn sókè ńdàkejì ẹ̀yin journalist yìí náà ni ìbéèrè tí bàbá olúwa rẹ̀ ò lè dáhùn ẹ̀yin lẹ́ẹ̀ béèrè bí Yorùbá tún wá dáhùn téèyàn bá ní ẹ jẹ́ ká lo fọmúlà dọ́jì ẹ̀ ayé àwọn èèyàn tó bá tún padà ń wo interview yìí wọ́n á tún padà máa rí pé àná ẹni yìí gan fúnra rẹ̀ ò kí ń ṣolódodo. Islamically táwọn Nábì sallallahu alaihi wasallam tó sọ fún wa pé tá a bá fẹ́ sin òkú tó dáa jù ni pé ẹ lọ sin òkú sí makbaratul muslimin, that is Muslim burial ground tí Islam sọ̀rọ̀ torí pé ládàá wa mẹ́ kí ló fà á tá a fi sin òkú sí Muslim burial ground wípé torí pé táwa bá gbókù wa lọ tó jẹ́ mùsùlùmí tẹ́yìn gbókù yín wá tó jẹ́ mùsùlùmí tẹ́lómi gbókù rẹ̀ wá tó jẹ́ mùsùlùmí táwọn kan náà tó gbókù wọn wá tó jẹ́ mùsùlùmí tí mùsùlùmí bá wá pàdé ní burial ground yẹn wọ́n máa jẹ́ ọlá ara wọn ilé tí wá nísìnyí àwa lè ṣàdúà pé bàbá mi tó wà nínú sàárè ọlọ́ba àforíjì nínú ilé tí kẹ́yìn náà tó ṣàdúà bàbá mi tó wà nínú sàárè ọlọ́ba àforíjì nínú ilé ẹlẹ́ẹ̀kẹta káwọn náà ṣàdúà àdúà yẹn àjọ ranra wọn ní ọwọ́ tá a bá wá rí ẹlòmíín náà tó jásí pé bóyá àwọn ò tí ẹ̀ rántí òkú wọn nínú àdúà táwa bá ṣe ń lé tiwa àwọn náà máa pinnu ẹ̀ ìdí tá Ànábì fi ní ká máa sin òkú sí Muslim burial ground nìyẹn. Ànábì ló sọ. Sallallahu alaihi wasallam. Ànábì ló sọ kí èsì àròsọ. Torí nínú wáàsí kan tó mo gbọ́ láti ẹnu àfáà kan ní dárúkọ ara wọn àfáà lọrin níbi tí ẹ ti wá táwọn ti wá ni. Ohun tó sọ ni pé àwọn tí wọ́n jẹ́ àfáà ńláńlá wọ́n ní wọ́n pọ̀ jù kí wọ́n gbé lọ sí ibi tẹ́ lọ. Pé tí a bá sin wọ́n sínú ilé irú bàbá Ádámù wọn ní ilé wọn sin wọ́n sí. Bẹ́ẹ̀ni. Bàbá alágbájá oríṣiríṣi bàbá tọ́jà àwọn àfáà ńláńlá nílọrin wọn nílé ni wọ́n ti pé àkàrà ń gbé lọ sí tẹ́ níbi tí ẹn tí ò mọ́ lọ́n tẹ́ kò tiẹ̀ dọ́lọ̀ mọ́ dáadáa bàbá ló ń gbé sáà ni wọn àfáà yìí ní kò kún ìfẹ́ dárúkọ àfáà náà ní mo bẹ́ẹ̀ ti rí mi ò tiẹ̀ tí ì rí ìyàwó lẹ́yìn kọ́ àbí dárúkọ àfáà ni. mi ò mọ àfáà. ìyàwó lẹ́yìn kọ́ sílẹ̀ sá. ṣe rí ẹni tó sọ yẹn náà rí ọ̀rọ̀ sọ. Number 1 bẹ́ẹ̀ ni wípé ẹ̀rí pínpà tí máa sọ̀rọ̀ ǹsìn Ànábì ò sọ wípé ẹ gbé òkú yín lọ sí just ordinary burial ground makbaratul muslimin Muslim burial ground táǹsì àwọn mùsùlùmí sí kò sọ pé ẹ̀ka gbókù yín ó yẹ ẹgbẹ́ lọ sí Ìkòyí cemetery ẹgbẹ́ lọ sí kíní kan cemetery no ibi tó bá ń sin àwọn mùsùlùmí sí ẹgbọ́n mi yé o wọn ò ní kán síyàn sínú ilé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ o àmọ́ wọn àdẹ̀sọ́ kókù yẹn ò ní rọrùn wọ o bàbá Sheikh Adam mọ́ṣáláṣí ni wọ́n sí ní inú ọgbà lékè wọn lágége Maulana Sheikh Kamaluddin ilé ni wọ́n sí nílọrin lẹ́gbẹ̀ẹ́ lékè wọn ṣe ti understand bàbá Muyideen Bello mọ́ṣáláṣí wọn rèé ilé kí wọn rèé school tó já Arabic school rèé ilé wọn rèé wọ́n dẹ̀ sí wọ́n sí inú compound the same venue nìbàdàn ṣe ti understand wọn hàn lẹ́yìn tó bá sí síbẹ̀ náà ò ní rí ìkẹ́ Ọlọ́run o but ní tá Ànábì sọ fún wa ni pé tó dáa jù ní pé ká gbókù lọ sí Muslim burial ground. bàbá ẹ jẹ́ ká digress a bit sir. ká bá ń sọ nípa bàbá tó ṣaláìsí tó lọ yìí sir. At this point in time tí oríṣiríṣi ni ló ń ṣẹlẹ̀ sáwọn sí mùsùlùmí àti gbogbo ẹ̀ kí ni mùsùlùmí kí la máa pàdánù lásìkò tí bàbá ṣe Múyìdeen Àjàní tó lọ fà ó bẹ́ẹ̀. níta máa pàdánù pọ̀ gẹ́gẹ́ bí ìbéèrè yín béèyàn bá kú ìyẹn ò ní káyé má jayé o béèyàn bá kú kò ní káyé má jayé o ayé ń jáyé lọ ni o mo rò bẹ́ẹ̀ ń gbádùn ọ̀rọ̀ mi dáadáa ayé ń jẹ́ ayé lọ ni o ṣùgbọ́n ipò tí kálukú dì mú láyé ipò ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn àfáà olódodo wà
rẹpẹtẹ tí wọ́n ń sòdodo ẹ gbọ́ mi yé àwọn àfọ olódodo wà rẹpẹtẹ tí wọ́n ń sòdodo but aspect ibi tí bàbá Muyideen Bello dì mú yẹn ó lágbára púpọ̀ ta ló tó bẹ́ẹ̀ tí ó dúró kókó báyìí pé ẹ̀yin ìjọba wa orí burúkú lẹ̀ ń ṣe àgbákù lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá dẹ̀ bá báyìí kú ẹ ṣòfò ni làyàká fúláwọ́ mọ́tàlá yìí ni Sheikh Muyideen Bello kì í bẹ̀rù ẹnìkan bàbá Muyideen Bello kọ́ lọ́n bá foríjì wọn wọ́n wà nípò òótọ́ lé wọ́n dìídì sọ fún èmi tí mo sọ̀rọ̀ yìí ni wọ́n dìídì sọ fún èmi ni bàbá sọ wípé èmi àti wọn nìkan làwọn àánú lẹ́jọ́ náà wọ́n ní táwọn bá ṣe àwo lẹ́tọ̀ jáde táwọn bá takùjọba táwọn bá sọ̀rọ̀ lórí ìjọba pé tẹ́ǹsì yìí ò dáa borí búlẹ̀ ń ṣe yìí tó bá dijọ́ kejìjọ́ kẹta àwọn ìjọba ò nìkan gbé owó wá fáwọn látàyè àwọn Abacha Babangida nǹkan ní o àwọn ìjọba ń ra tẹ̀pẹ́ Kánò ní bàbá ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dẹ̀ màpá Haúsá ni wọ́n tí wọ́n súnmọ́ àwọn Haúsá wọ́n á ní kí wọ́n gbé owó wá fáwọn àwọn àgbẹ̀ àmúsọ̀rọ̀ Ọlọ́run dájúdájú ọ̀rọ̀ tí mo sọ ẹ mọ̀ pé orí ibú lẹ̀ ṣe ń tòótọ́ àwọn wà sọ fáwọn ọmọ pé kí wọ́n tilẹ̀kùn kálàwò sílé wọ́n ní bẹ́ẹ̀ táwọn bá fẹ́ dolówó ni àwọn olówó jẹ nǹkan jọba yìí lọ torí pé àwọn tó mọ̀ kí táwọn bá ṣe fídíò ẹyọ kan táwọn bá ṣe késẹ̀tì ẹyọ kan táwọn bá jọba wí gbogbo ìjọba ni ó dáwó jọ fáwọn pé dákun tó bá so késẹ̀tì mi mọ́tò bu wa mọ́ tún bá wa dẹ́lẹ̀ díẹ̀díẹ̀ wọ́n dìbò táwọn òkí ẹ̀ àwọn sọ táwọn lọ ni. àwọn kàrámù owó àwọn ọ̀kà ẹ̀kún wọn kà kún. ṣàwọn lè rúru àfáà bẹ́ẹ̀ lásìkò yìí. èmi ti sọ̀rọ̀ ibà àfáà lèmi náà. àbí àfáà sì pọ̀ láyé bàbá Muyideen Bello jẹ́ role model ni irú ẹ̀dá dẹ̀ pọ̀ irú Ọlọ́run ni ò sí kẹ́nìkan ní sáré irú Sheikh Adam mọ́ a lè má rí bí Sheikh Adam ṣe rí a lè má rí i mọ́ ṣùgbọ́n àwọn èèyàn Ọlọ́run tún gbọ́ láàmú ìgbà agbọ́lá ẹlòmíì ìgbọ̀nà bòmí irú Sheikh Kamal sáré irú sùúrù bàbá yẹn irú kéwù bàbá yẹn irú ìmọ̀ bàbá yẹn ní Alhaji Àgbà a lè má rí Sheikh Kamal gẹ́gẹ́ mọ́ ṣùgbọ́n Ọlọ́run á tún gbé nǹkan míì náà dìde káwọn náà dà bẹ́ẹ̀ Ọlọ́run máa dá nǹkan kan o ó máa ń dá nǹkan kan ó máa ń ṣe nǹkan kan o tó bá mú ẹnìkan jáde ní tó fẹ́ fún ló ti fún yẹn o ó lè má fún ó lè fún ẹlòmíì náà lọ́lá mi o kó má fún nírú tó fún òun o ọlá lọ́lá ò máa jẹ ó ti yé ọlá lọ́lá ò máa jẹ gbọdọ̀ gbẹ́ ìgbádùn ọ̀rọ̀ mi ọ̀nà tọ́lọ́hún dẹ̀ gbé ọlá yẹn gbà ó lè jọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ìbáwọn afáàpọ̀ láyé tán ṣe wá sí ní kálukú náà lẹ́yìn sọ bí ìmáàmù Ọ̀fà ọlọ́mọba Sheikh Muyideen Salman the chief imam of Ọ̀fà bá ṣe ń ṣe wá sí tiwọn ó yàtọ̀ sí bí bàbá wa Sheikh Suleiman Farouk oníkejìbá mufti bá ṣe ń ṣe tiwọn ẹ gbọ́ ó yàtọ̀ sí bí Buhari ọmọ Musa ṣe ń ṣe tiẹ̀ Sheikh Buhari Musa àwọn ìyàwó náà tún wà ń bẹ̀ oríṣiríṣiríṣiríṣi àwọn tá a mọ̀ nù àwọn oníwàásí kan wá wà táwọn ò tiẹ̀ mọ̀ tó pé oníwàásí ni wọ́n bá a ṣe ń ṣe interview yìí nísìn nílùú kálukú ọ̀gá nílùú wa Ọlọ́run fún lágbájá ní wàásí ṣe ká bọ́ síta kéèyàn di celebrity kan mọ̀ọ́yàn lóníwàásí Ọlọ́run kan fíù ní àwọn kan bẹ lábẹ́lé tí wọ́n mọ kí ni ìṣe gan tọ́lọ̀ ń ṣàánú wọn gan olùgbẹ́ gbádùn ọ̀rọ̀ mi dáadáa. àwa kí wàá ní Sheikhul Islam Ọlárẹ̀wájú Ṣọlá Alufọlá ní wà láàrin onímọ́tò. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.